أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، وصلاة وسلاما على رسول الله. أما بعد، أيها المستمعون الكرام، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. A máa dá ọpẹ́ fún Ọlọ́run. Ọba wo náà ni ọba tí a dúpẹ́ fún, ọba tí ò sí rẹ̀ ní o. Àtiwájú àtẹ̀yìn àtọ̀tún àtòsì, wàláhì kò sí irú Ọlọ́run. Tọ́ bá ní báyìí ló ṣe tó, báyìí ló ṣe jẹ́ níwájú ọba Allah. Irú ẹni bẹ́ẹ̀ wàláhì òun tan rẹ̀ jẹ ni. A wá tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sàhábà al-kiram tó dó lórí kẹ́límà la ilaha illallah. Kí ọba Allah subhanahu wa ta'ala kí ó má yọ ọwọ́ ọ̀kẹ́ rẹ̀ kúrò ní ara ẹnìkọ̀ọ̀kan wa. Ẹ̀yin ọmọ ìyá mi, mo kí yín fún ìfẹ́ Ọlọ́run tí ẹ ní pẹ̀lú mi tẹ́ ẹ fi ń gbọ́ mi gbogbo ìgbà. Ọba Allah subhanahu wa ta'ala kọ́lọ́run kó má fi ìjàmbá sí ẹnìkọ̀ọ̀kan wa o. Insha Allah. Àkọ́rí wáàsí mi lónìí ó dá lórí pé jẹ́ olóòótọ́, jẹ́ olódodo ènìyàn. Má jẹ́ ẹni tí ó máa jẹ́ òkúrò ènìyàn ní gbogbo ìgbà. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà sọ ń pa tí wọ́n ń pè lóòótọ́. Al-Qur'an tọ́lọ́run fi rán aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Al-Qur'an náà sọ ń parẹ́ o. Nínú àdìsí kan, ànábì ròyìn ara rẹ̀ pé òun jẹ́ olódodo, òun sì ṣe kíni, òun tún máa ń fi òdodo kọ́yàn. Ìrẹ́ bàbá tó ń gbọ́ mi, ìrẹ́ màmá tó ń gbọ́ mi, aláàjì aláàjà bò láti fẹ́ sọ̀rọ̀ tì í báyìí, ọ̀rọ̀ yóò tiẹ̀ fẹ́ yé wa mọ́. Èyí mọ́kànlẹ́ fẹ́ nu gángan, ẹ tún fi ájì yẹn tó fi ń parọ́ torí tọlọ́hun. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Aláàjà ẹ̀yin náà jáwọ́ kò ń bi irọ́ pípa. Ọkọ ìyàwó ìwọ náà jáwọ́ kò ń bẹ̀. Ìwọ ìyàwó ilé náà, wọn láwọn kan jẹ tí wọn kóra ẹjọ́ àwọn jẹ́ single mother èwo ẹsọ pé bẹ́ẹ̀ lọ dálé gbà nítorí kíni. Ẹ̀yin lè jó lóòótọ́ sọkọ yín, pàápàá jùlọ àwọn tá a jọ ga bí iṣẹ́. Ẹ mọ̀jà lọ àwọn ọmọọṣẹ́, ẹ mọ̀jà lò wọ́n lòkulò ní tó bá jẹ́ tọwọ́ ẹja fún wọn. Àwọn ọmọọṣẹ́ náà ẹ mọ̀jà jàǹbá àwọn ọ̀gá wa o, torí wípé Ọlọ́run sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ nínú Al-Qur'an. Èmi tí mò ń sọ̀rọ̀ ó bá mi wí, ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi náà ó bẹ́ yín náà wí. Bó la ṣe fẹ́ jáwọ́ níbi àwọn ìwà burúkú wọ̀nyí? Nínú hadith ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ànábì sọ wípé ẹ̀yin gbogbo umma mi ẹ máa gbọ́n tí mò ń sọ yìí o. Ànábì tí ń bọ̀ lọ ní ittaqillah. Bó ṣe pè ní ittaqillah, ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run. Ìbẹ̀rù Ọlọ́run dọwọ́ ẹnì kọ̀ọ̀kan yín. Àìzùmọ̀ kúńtà níbikíbi tẹ́nì kọ̀ọ̀kan yín bá wà. Ìwọ ìyàwó tí o kúrọ́ fọ́kọ rẹ pé onírìn àjò ni ọ́, òun jàpá ni ọ́ tó wá ń rajà kan láti ibìkan sí ibìkan, tó tún lọ súnlé ọkùnrin míì náà. Allahu Akbar, Allahu Akbar. Ọlọ́run rí ọ o, wàláhì Ọlọ́run rí ọ. Kò sẹ́nìkan tó pamọ́ fẹ́ nìkankan. Bẹ́ẹ̀ náà ni wọ́kọ̀ ìyàwó náà tó dágbé pé ibi iṣẹ́ lè lọ, tí kankan wá ṣe tó gbàbọ̀ míì lọ́wọ́ náà bẹ̀rù Ọlọ́run. Ìbẹ̀rù Ọlọ́run dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Nígbà tí Ọlọ́run ń sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wípé inna Allaha ma'a sadiqin. Ọlọ́run ní dájúdájú èmi Ọlọ́run ní ìrẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, aṣíwájú ẹ̀dá, máa sọ fún gbogbo àwọn àlìhùmọ̀ rẹ pé inna Allaha, lẹ́yìn ìgbà tá a wá sọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run níbi lábúrò ẹni ẹ̀kọ́, ẹni òfò, ẹni kàlákà. Ọlọ́run ní ìrẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ fún gbogbo àwọn àlìhùmọ̀ rẹ pé inna Allaha
dájúdájú ọlọ́run ọba náà lọ́ba tó dájú o, àtòkè àtilẹ̀ òun náà ló dájú, àtọ̀tún àtòsí òun náà ló dájú o. Máa sọ di kí ọlọ́run ni mò ń bẹ pẹ̀lú àwọn tó bá ṣe kí ni o, tó bá jẹ́ olódodo ènìyàn. Ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń gbọ́ mi, lára orúkọ tí ó ń sẹ́ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam, wọ́n pè ní asidik, wọ́n pè ní alamin. Kò sóko tí wò pa Nábì wa tán o sallallahu alayhi wa sallam. Àmín náà lẹ́ni tó ní ìfọ̀kànbalẹ̀ sí lọ́dọ̀, lẹ́ni tí èèpà lẹ́ni tí èèjàmbá. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ já ṣe dáadáa o, pàápàá ẹ̀yin obìnrin tẹ́ ẹ tiẹ̀ wà nílé lásìkò tá a tiẹ̀ wà yìí, ẹ dákun ẹ bẹ̀rù Ọlọ́run. Kẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run náà lẹ́ẹ̀fi ní àṣeyọrí nínú ilé yín, lẹ́ẹ̀fi láṣeyọrí lórí ọmọ. Ẹni tí ó bá jólódodo, tí ó bá jólótó èèyàn jàmáà, oríṣiríṣi kan ní àní ònà wọn ni lágbájá sùkẹ̀. Ẹ má dá ló ń jàre. Nítorí ìdí eléyìí, ẹ já fi òdodo, ẹ já fi kọ́ àwọn ọmọ wa, ẹ já fi òdodo, ẹ já fi kọ́ àwọn aya wa, ẹ já fi òdodo, ẹ já fi kọ́ àwọn ọmọọṣẹ́ wa, ẹ já fi òdodo, ẹ jí káwọn náà máa lò láyìíká ìta bá wà, òun náà ní a fi láṣeyọrí. Ẹ má sì ká gbàgbé nínú hadith Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam léyìí tá a sọ fún wa pé ìtẹ́kílá àìsùnmọ̀ kúńtà, Ànábì ní ẹ bẹ̀rù Ọlọ́run níbikíbi tá a bá wà. A fẹ́ jẹun ni, ẹja fi bẹ̀rù Ọlọ́run, ẹja fi jẹ́ ká sì ṣe kí ni o, ká jẹ́ olódodo ènìyàn. Bẹ́ẹ̀ ṣe à ń wò mí yìí, ẹ̀yin náà gbìyànjú, ẹ bá a subscribe sórí péjì yìí Imam Oluwakemi TV, ẹ bá a tún share rẹ̀ káàkiri ayé yìí pé jẹ́ olódodo, jẹ́ olódodo, má jẹ́ òkúrò ènìyàn. Ẹni tó bá jẹ́ olódodo, àṣeyọrí Ọlọ́run yóò tẹ̀ lọ́wọ́ láyé ìbínú sáré. Wọ́n á pàṣẹ yìí kí gbogbo èèyàn ọmọ ya wa pé jazakumullahu khairan, ọba tó ní ẹ̀san dáadáa lọ́dọ̀ yóò bá a san ẹnìkọ̀ọ̀kan yín o. Insha Allah wala hawla wala quwwata illa billah al-ali al-azim.